Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù, bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́, a yìn lógo. A gbé yín ga nítorí ẹ̀yin ni ọba lánàá, ẹ̀yin ni ọba lónìí, ẹ̀yin ni ọba títí ayérayé. Olúwa, a dúpẹ́ wípé ẹ wà pẹ̀lú wa, ẹ ò fi wá sílẹ̀ fún ìyàjẹ́. A dúpẹ́ wípé nínú gbogbo ewu ayé, nínú gbogbo ewu ọ̀sán àti ewu òru, ẹ ń pa wá mọ́ ní ọ̀nà wa gbogbo. Olúwa, ẹ gbọ́ ọpẹ́ wa, a tóbi jùlọ, ẹ gba ìyìn wa. Olúwa, a dúpẹ́ wípé nínú gbogbo ìdààmú ayé yìí, ẹ ò jẹ́ kí ìpinnu ọ̀tá kí ó ṣẹ ní orí wa. A dúpẹ́ wípé ju gbogbo rẹ̀ lọ, ẹ ń fún wa ní oúnjẹ òòjọ́ wa ní ojoojúmọ́. Nínú gbogbo ìdààmú àti wàhálà, ẹ ń fún wa ní, ẹ ń pèsè ìbùkún, ẹ ń pèsè àánú àti ìyè. Ẹ ò jẹ́ kí a ṣubú dànù, ẹ ò jẹ́ kí a kú sọ́nà bí èéfín. Olúwa, ẹ gbọ́ ọpẹ́ wa, kábíyèsí, ẹ gba ìyìn wa. A dúpẹ́ wípé àwọn arógòbògò jẹ́, àwọn arógò ṣáájú ológo, àwọn ẹni ibi, àwọn èèyàn èṣù, àwọn ipá èṣù àti ọ̀tá, àwọn ẹlẹ́bọlóògùn, àwọn àjẹ́ àti oṣó, ẹ ò jẹ́ kí agbára wọn kí ó ṣẹ ní orí wa. Olúwa, ẹ gbọ́ ọpẹ́ wa. A dúpẹ́ wípé nínú gbogbo ewu ọ̀sán, nínú gbogbo ewu òru, ẹ ń pa wá mọ́, ẹ ń pa wá mọ́ ní ọ̀nà wa gbogbo. Ẹ ò fi wá sílẹ̀ fún ìyàjẹ́. Kábíyèsí, ẹ gba ìyìn wa. Olúwa, a dúpẹ́ fún àánú tí a rí gbà láti rí ọjọ́ òní. A dúpẹ́ wípé nípa ìfẹ́ olùgbàlà, ewu kankan ò borí wa. A dúpẹ́ wípé nípa ìfẹ́ olùgbàlà, pẹ̀lú gbogbo búburú tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ẹ ń pa wá mọ́, ẹ ń pa wá mọ́ ní abẹ́ ìtẹ́ ògo. Olúwa, ẹ gbọ́ ọpẹ́ wa. Olúwa, ẹ gba ìyìn wa. Olúwa, a gbàdúrà fún orílẹ̀-èdè wa. A gbàdúrà fún àwọn ọmọ tí àwọn ajínipa yìí ti gbé sí àkàtà wọn. A gbàdúrà wípé nípa agbára ẹ̀mí mímọ́, Olúwa, nípa agbára olùgbàlà, ẹ ó fà wọ́n yọ kúrò nínú ewu. Olúwa, ẹ ó dá wọn padà sí ẹbí wọn ní orúkọ Jésù. Olúwa, a gbàdúrà pé gbogbo àwọn ọmọdé yìí, àwọn student yìí nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n wà ní àkàtà àwọn ènìyàn búburú yìí, Olúwa, ẹ ó rán agbára láti ọ̀run wá. Olúwa, ẹ ó rán áńgẹ́lì yín láti ọ̀run láti yọ wọ́n kúrò nínú ewu, láti gbà wọ́n kúrò nínú ìdààmú ní orúkọ Jésù. Olúwa, a gbàdúrà. Olúwa, a gbàdúrà wípé ẹ ó gba àwọn ọmọ yín là. Olúwa, a gbàdúrà wípé gbogbo àwọn ẹni búburú yìí, gbogbo àwọn ẹni búburú tí wọ́n pinnu láti hùwà ìbàjẹ́, tí wọ́n ti pinnu wípé orílẹ̀-èdè wa ò ní rójú, kò ní ráyè, tí wọ́n ti pinnu wípé ìfẹ́ Ọlọ́run ò ní di ṣíṣẹ. Olúwa, a gbàdúrà wípé ẹ ó ṣẹ́ agbára wọn, ẹ ó ṣẹ́ ipá agbára wọn. Olúwa, gbogbo ohun tí wọ́n gbójúlé, gbogbo agbára, gbogbo ìgbàdí, gbogbo ìfúnpá tí wọ́n ti gbọ́kànlé, Olúwa, gbogbo agbára èṣù tí wọ́n ń lò láti fi bàlújẹ́, láti fi dàlúrú, gbogbo ẹ̀, a gbàdúrà ní orúkọ Jésù. Olúwa, ẹ jẹ́ kí ó wọ̀ mí. Olúwa, gbogbo agbára tí àwọn ẹni búburú yìí tí wọ́n ń lò, tí wọ́n fi ń da ìlú rú, tí wọ́n fi ń pa ọmọ lẹ́kúnjayé, Olúwa, nípa agbára ẹ̀mí mímọ́, ẹ bà agbára wọn jẹ́. Gbogbo ohun tí wọ́n gbẹ́kẹ̀lé, Olúwa, ẹ jẹ́ kí ó di asán. Gbogbo agbára tí wọ́n gbẹ́kẹ̀lé, gbogbo àwọn ẹni ibi tí wọ́n wà ní inú òkùnkùn, tí wọ́n ta ọfà sínú ìmọ́lẹ̀, gbogbo àwọn ẹni ibi tí wọ́n jẹ́ sponsor fún àwọn terrorist yìí, Olúwa, ẹ ṣí aṣọ ní ara eégún wọn. Olúwa, ẹ jẹ́ kí wọ́n rí ìtìjú gbangba, kí gbogbo ayé lè mọ ibi tí agbára yìí ti ń wá, kí gbogbo ayé lè mọ ibi tí sponsorship yìí ti ń wá. Olúwa, ẹ gbọ́ ọpẹ́ wa. Olúwa, a gbàdúrà wípé ní ọ̀sẹ̀ yìí, kí ọ̀sẹ̀ yìí tí ó tó jálẹ̀, a ó rí èsì ayọ̀ ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmín. Ẹ̀yin Olúwa lógo, ògo fún Olódùmarè. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí Olúwa fi fún wa ní èní, nítorí wípé ọjọ́ tá bá rí, àánú ni a rí gbà. Kò ń ṣe wípé mímọ̀ ṣe wa tàbí agbára wa. Ọlọ́run ni ọba ọlọ́jọ́ òní. Òun ló dẹ̀ ti fún wa ní oore ọ̀fẹ́ láti kà wá yẹ, láti wà ní àwọn ọkàn alààyè ní ọjọ́ òní. Nítorí náà, a ó fi ọpẹ́, a ó fi ìyìn, a ó fi fún ọba oníbóore. Nítorí bí kò bá ń ṣe pé Ọlọ́run wà pẹ̀lú wa, bí kò bá ń ṣe pé kábíyèsí ọba alágbára jùlọ ó ń ṣọ́ lílọ bíbọ̀ wa, a ò yẹ láti jẹ́ ẹni tí
yóò máa yan Ọlọ́run lógo lénìí. Ṣùgbọ́n nítorí pé ìfẹ́ Ọlọ́run wà ní orí wa, inú Ọlọ́run dùn sí wa, òun ni ó fi fún wa ní àǹfààní. Nítorí náà a ó gba àdúrà fún oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé tí ó yan Ọlọ́run lógo. Wípé gbogbo àánú àti ìbùkún tí a ti rí gbà yìí, a ò ní jẹ́ abáramóore jẹ, a ò ní gbà lásán, a ò ní lò láti fi hùwà ìbàjẹ́, a ó fi yan Ọlọ́run lógo. Ẹ jẹ́ kí a gba àdúrà. Olúwa, a gbàdúrà ní ọjọ́ òní pé ìbùkún tí a rí gbà láti rí ọjọ́ òní, láti rí ọ̀sẹ̀ tuntun, ẹ ó fún wa ní oore ọ̀fẹ́ láti lo ọjọ́ òní, láti lo ọ̀sẹ̀ yìí, láti fi yin orúkọ yín ní ògo. Olúwa, gbogbo ìwà ìbàjẹ́, gbogbo ìwà búburú, gbogbo ẹ̀ṣẹ̀ tí ó ti ń jọba ní ọkàn wa, Olúwa, gbàdúrà fún àánú. Olúwa, ẹ ṣàánú fún wa. Olúwa, ẹ gbà wá lọ́wọ́ wọn. Olúwa, ẹ gbà wọ́n lọ́wọ́ wa. Olúwa, ẹ fún wa ní àánú, ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti ní ìbẹ̀rù Ọlọ́run. Ìbẹ̀rù Ọlọ́run ni láti sá fún ìwà ibi. Olúwa, ẹ kọ́ wa ní ìbẹ̀rù Ọlọ́run kí a lè rìn ní ọ̀nà tí ó tọ́, kí a lè rìn ní ọ̀nà tí ó yẹ, kí a lè fi ayé wa yan Ọlọ́run lógo. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Ní èní a ó ka ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 1 dé 7. Ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 1 dé 7. Ó wí báyìí wípé, nítorí náà bí a ti fi àwọsánmọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan, àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa, kí a sì máa fi sùúrù súré ìje tí a gbé ka iwájú wa. Kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ tí ó farada àgbélébùú láìka ìtìjú sí, tí ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run. Kí ni èyí túmọ̀ sí? Èyí túmọ̀ sí wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́, ó ní àwọn ohun kan tí ó jẹ́ kò ṣeé mánì, tí ó jẹ́ kókó, tí ó ṣe pàtàkì fún wa kí ìgbàgbọ́ wa kí ó lè jẹ́ òtítọ́. Ìyẹn ni pé ká tó lè ní wípé a ní ìgbàgbọ́ tí ó múnádóko, ìgbàgbọ́ tí ó yanrantí, tí ó ṣe é mú yangàn níwájú Ọlọ́run, a ní láti ṣe kíni o? A ní láti pa àwọn òfin yìí, a ní láti pa wọ́n mọ́. Òfin kìíní tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa kí a pa mọ́ nínú ẹsẹ̀ 1 níbẹ̀, òun ni wípé kíni o? Kí a ṣe kíni? Kí a pa àwọn ohun ìdíwọ́, àwọn ohun ìdènà, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó dì mọ́ wa pẹ́kípẹ́kí. Ọlọ́run ní wípé kíni o? Kí a pa wọ́n mọ́. Ẹlòmíì lè sọ wípé ṣebí Bíbélì sọ wípé Jésù ti kú fún ẹ̀ṣẹ̀ wa. Kí ló tún kù? Kí a máa jáyé lọ nìyẹn náà, ká máa gbádùn. After all, ẹnìkan tí a ti san gbèsè ẹ̀ṣẹ̀. Irú èrò bẹ́ẹ̀ kò wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Nítorí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni wípé lóòótọ́ bí Kristi ṣe ìwẹ̀nùmọ́, ṣe san gbèsè ẹ̀ṣẹ̀ wa, lóòótọ́ Kristi ti kú. Ṣùgbọ́n àwa tí à ń gbé ìgbésí ayé yìí, a gbọ́dọ̀ ṣe kíni? A gbọ́dọ̀ gbé ìgbésí ayé tí ó jẹ́ ìgbésí ayé ìdúpẹ́. Ìyẹn ni pé ọ̀nà dà tí a lè fi ẹ̀mí ìmoore hàn fún Kristi tí ó san gbèsè ẹ̀ṣẹ̀ wa, òun ni kí a gbé ìgbésí ayé tí ó sá fún ẹ̀ṣẹ̀. Ìyẹn ni pé a ò lè máa gbé nínú ẹ̀ṣẹ̀ kí a wí wípé kí oore ọ̀fẹ́ kí ó pọ̀ sí. Ọ̀nà tí ó fi hàn wípé lóòótọ́ a ti rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà. Ọ̀nà tí ó fi hàn wípé a ti rí àánú gbà ní ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀nà tí ó fi hàn wípé ọwọ́ Ọlọ́run ń bẹ ní orí ayé wa. Kò ń ṣe pé ó kàn máa gbé wa fò nìkan. Ọwọ́ Ọlọ́run yóò kọ́ wa láti sá fún ẹ̀ṣẹ̀. Ìyẹn ni pé àwọn tí a ó wo ìgbésí ayé wọn, àwọn tí Bíbélì sọ̀rọ̀ nínú ìwé Hébérù 11 wípé nítorí ìgbàgbọ́ wọn, wọ́n kojú ìjà sí ẹ̀ṣẹ̀, wọ́n borí ẹ̀ṣẹ̀, wọ́n dẹ̀ ṣe kíni o? Wọ́n dẹ̀ fi ìgbàgbọ́ wọn, wọ́n fi hàn nípa ìgbésí ayé tí ó tẹ̀lé òfin Ọlọ́run. Ẹ jẹ́ kí a ka ìwé Hébérù orí 11 yẹn ní kíákíá. Ǹjẹ́ ìgbàgbọ́ òun ni ìdánilójú ohun tí à ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí. Ìyẹn ni pé ìgbàgbọ́ tí Ọlọ́run kà sí, ìgbàgbọ́ Bíbélì, òun ni ìdánilójú ohun tí à ń retí. Ìyẹn túmọ̀ sí wípé ẹni tó bá ní òun nígbàgbọ́ nínú Ọlọ́run, kò kàn ṣe pé
ìgò bẹ̀tà kò ń ṣe ìgbàgbọ́ tí Ọlọ́run sọ nìyẹn. Ìgbàgbọ́ tí Ọlọ́run sọ ó jẹ́ ìgbàgbọ́ tó jẹ́ ìgbẹ́kẹ̀lé lórí ìlérí tí Ọlọ́run ti ṣe. Ẹni tó bá ní òun ní ìgbàgbọ́ Ọlọ́run, ìgbàgbọ́ tí Ọlọ́run fẹ́, á ní ìrètí nínú ohun tí Ọlọ́run ti jẹ́rìí sí. Ìyẹn ni pé tí Ọlọ́run bá ní okay, àwọn ọmọ Ọlọ́run wọn ò kì í ṣaláìní. Ẹni tó bá ní irú ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀, ṣe bẹ́ẹ̀ kò ní fi ọwọ́ ẹ̀ sínú ohun búburú, torí wípé ó ní ìgbàgbọ́ wípé Ọlọ́run yóò pèsè fún àìní òun. Lóòótọ́ nígbà míì ohun gbogbo lè há, nígbà míì ó lè jẹ́ wípé kò tiẹ̀ sí ọ̀nà àbáyọ. Ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ tí ó bá di ìgbàgbọ́ ẹ̀ mú ṣinṣin yóò rí ọ̀nà àbáyọ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìyẹn ni wípé ìgbàgbọ́ tí Ọlọ́run faramọ́, ìgbàgbọ́ tí ó fi ògo fún Ọlọ́run, òun ni ìgbàgbọ́ tí ó ṣe kíni o, tí ó fi ògo fún Ọlọ́run nípa sísá fún ẹ̀ṣẹ̀. Nítorí nínú rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere. Nípa ìgbàgbọ́ ni a mọ̀ pé a ti dá ayé nípa ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí náà kì í ṣe ohun tí ó hàn ni a fi dá ohun tí a ń rí. Ìyẹn ni pé gbogbo ayé tí a ń gbé inú ẹ̀ yìí gan, láti Amẹ́ríkà dé Spain dé Asia, gbogbo àgbálá ayé yìí tí a ń gbé inú ẹ̀ yìí, ọ̀rọ̀ àti ìgbàgbọ́ òun ni Ọlọ́run fi ṣẹ̀dá ẹ̀. Ìyẹn ni pé gbogbo ohun tí a ń rí yìí, ohun àìrí, òun ni Ọlọ́run fi ṣẹ̀dá ẹ̀. Ìyẹn ni pé ìgbàgbọ́ ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì, ó jẹ́ ohun tí ó ṣe kókó. Ìgbàgbọ́ nínú Ọlọ́run òun ni ó lè mú ohun tí ó ṣe òun ló lè mú ohun tí ó ṣe tí ó jẹ́ ohun tí ò lè ṣeé ṣe, òun ló lè mú wá sí ìmúṣẹ. Ó ní nípa ìgbàgbọ́ ni Ébẹ́lì rú ẹbọ sí Ọlọ́run tí ó sàn ju ti Kéènì lọ, nípa èyí tí a jẹ́rìí rẹ̀ pé olódodo ni. Ọlọ́run sì ń jẹ́rìí ẹ̀bùn rẹ̀, àti nípa rẹ̀ náà bí ó ti kú ni ó ń fọhùn síbẹ̀. Ìyẹn ẹbọ Ébẹ́lì tí ó fi ju ti Kéènì lọ, ìgbàgbọ́ ni ó mú rú irú ẹbọ ìtẹ́wọ́gbà bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí a tún kà síwájú sí i. Nípa ìgbàgbọ́ ni a ṣí Énọ́kù nípò padà kí ó má ṣe rí ikú. A kò sì rí i nítorí tí Ọlọ́run ṣí i nípò padà. Nítorí ṣáájú ìṣípòpadà rẹ̀, a jẹ́rìí yìí sí i pé ó wu Ọlọ́run. Ìyẹn ni pé Énọ́kù gan tí Bíbélì ní kò rí ikú, Ọlọ́run mú kúrò nínú ayé yìí nítorí ìgbàgbọ́ ẹ̀, nítorí ìgbésí ayé mímọ́ ẹ̀. Ìgbàgbọ́ tó ní nínú Ọlọ́run òun ni ó fi rí irú ìbùkún bẹ́ẹ̀ gbà. Ẹsẹ̀ 5 nípa ẹsẹ̀ 6 ṣùgbọ́n ní àìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Ṣètìrí bẹ́ẹ̀. Ìyẹn ni pé ẹni tí ò bá ní ìgbàgbọ́ nínú agbára àti ìlérí Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ ò lè wo Ọlọ́run. Ìyẹn ni pé ohun tí a lè fi mú inú Ọlọ́run dùn òun ni tí a bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, nípa agbára ẹ̀ àti nípa ìlérí ẹ̀ tí ó ti ṣe. Ìyẹn ni pé tá bá wo ìwé Genesis tá bá wo ìwé Matthew dé John, gbogbo àwọn ìyìnrere Kristi, àwọn tí wọ́n wu Ọlọ́run jù òun ni àwọn àjèjì ènìyàn, nítorí ìgbàgbọ́ wọn nínú agbára Kristi. Ṣùgbọ́n àwọn Júù tí wọ́n jẹ́ ènìyàn Ọlọ́run, wọn ò ní ìgbàgbọ́ tí ó múnádóko, wọn ò ní ìgbàgbọ́ nínú agbára Ọlọ́run. Ìyẹn ló fi hàn wá wípé ẹnikẹ́ni tí ó bá ní ìgbàgbọ́ yóò wu Ọlọ́run. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ò bá ní ìgbàgbọ́, irú ẹni bẹ́ẹ̀ bó ti lè jẹ́ èèyàn Júù, tí bó tilẹ̀ ní ìgbàgbọ́, irú ẹni bẹ́ẹ̀ ò lè mú inú Ọlọ́run dùn. Ẹ jẹ́ kí a ka ẹsẹ̀ 6 yẹn sí. Ṣùgbọ́n ní àìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú, nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Nípa ìgbàgbọ́ ni Nóà, nígbà tí Ọlọ́run kìlọ̀ ohun tí kò ì rí fún un, ó bẹ̀rù Ọlọ́run, ó sì kan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀. Nípa èyí tí ó dá ayé lẹ́bi,
ó sì di ajogún òdodo tí í ṣe nípa ìgbàgbọ́. Ìyẹn Nóà ló ń sọ yẹn wípé ọkọ̀ Nóà tí Nóà fi 100 ọdún kan, that is 100 years tó fi kọ́ ark, ìgbàgbọ́ ẹ̀ òun ló mú ṣe bẹ́ẹ̀. Nítorí gbogbo àgbáyé nígbà yẹn, gbogbo àwọn ènìyàn ń wò pé irú àrìndì èèyàn wo lélẹ̀. Ó sọ pé omi ń bọ̀, omi ń bọ̀, omi ń bọ̀, ìdájọ́ omi ń bọ̀, òjò rọrí. Ìgbàgbọ́ tí Nóà ní òun ló fi farada gbogbo ọ̀rọ̀ búburú àti gbogbo ẹ̀rù tó wà ní ara òun náà, pé tí ọ̀rọ̀ yóò bá wá sí ìmúṣẹ ńkọ́. Ìgbàgbọ́ nínú Ọlọ́run òun ló fi mú tó fi ṣe ohun tí ó ṣe. Nípa ìgbàgbọ́ ni Ábúráhámù, nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní, ó gbọ́, ó sì jáde lọ láì mọ ibi tí òun rè. Kẹ̀rí bẹ́ẹ̀, ìgbàgbọ́ ni ó mú Ábúráhámù fi ẹbí àti ará lẹ̀ láti lọ sí ibi tí Ọlọ́run ní kó lọ. Nípa ìgbàgbọ́ ni ó ṣe àtìpó ní ilẹ̀ ìlérí, bí ẹni pé ní ilẹ̀ àjèjì. Ó ń gbé inú ago pẹ̀lú Ísákì àti Jákọ́bù, àwọn ajogún ìlérí kan náà pẹ̀lú rẹ̀. Nítorí tí ó ń retí ìlú tí ó ní ìpìlẹ̀, èyí tí Ọlọ́run tẹ̀dó tí ó sì kọ́. Nípa ìgbàgbọ́ ni Sárà tìkára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Kí ni ìtumọ̀? Ìtumọ̀ ẹ̀ ni wípé oyún tí Sárà ní tí ó fi bí Ísákì, oyún ìgbàgbọ́ ni, oyún agbára Ọlọ́run ni. Ìyẹn ni pé ẹnikẹ́ni tí ó bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ ni yóò rí agbára Ọlọ́run nínú ayé wọn. Gbogbo àwọn tí Kristi fi ọwọ́ agbára mú láradá, gbogbo àwọn tí Kristi pèsè oúnjẹ fún, gbogbo àwọn tí wọ́n rí tí Kristi jí dìde nínú òkú, gbogbo àwọn ènìyàn bẹ́ẹ̀ àti ṣe kí ni o, kí wọ́n lè ní ìgbàgbọ́ nínú Kristi, òun ni wọ́n ṣe rí ògo ẹ̀, ni wọ́n ṣe rí agbára ẹ̀. Ìyẹn ni pé gbogbo àwọn tí wọ́n bá rí agbára Ọlọ́run, ìdí tí Ọlọ́run fi agbára rẹ̀ hàn òun ni kí àwọn ènìyàn lè gbàgbọ́ nínú ẹ̀. Ìyẹn ni pé ẹnikẹ́ni tí ò bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ ò lè rí ògo Ọlọ́run. Nítorí náà ni ọ̀pọ̀lọpọ̀ ṣe ti ara ẹnìkan jáde, àní ara ẹni tí ó dàbí òkú, bí ìràwọ̀ ojú ọ̀run ní ọ̀pọ̀lọpọ̀, àti bí iyanrìn etí òkun ní àìníye. Ẹni pé at the age of 90 years, òun ni Sárà bí ọmọkùnrin rẹ̀ kan ṣoṣo, Ísákì. Fi ojú lásán wò, kò ṣeé ṣe kí ìyá arúgbó 90 years kó di aboyún. Ṣùgbọ́n nípa ìgbàgbọ́ nínú Olúwa, nípa ìgbàgbọ́ nínú ìlérí tí Ọlọ́run ti ṣe, ó wá sí ìmúṣẹ. Gbogbo àwọn wọ̀nyí ni ó kú ní ìgbàgbọ́, láì rí ìlérí wọn nígbà, ṣùgbọ́n tí wọ́n rí wọn ní òkèèrè rere, tí wọ́n sì gbá wọn mú, tí wọ́n sì jẹ́wọ́ pé àlejò àti àtìpó ni àwọn lórí ilẹ̀ ayé. Nítorí pé àwọn tí ó ń sọ irú ohun bẹ́ẹ̀ fi hàn gbangba pé wọ́n ṣe àfẹ́rí ìlú kan tí í ṣe tiwọn. Àti nítòótọ́, ìbá ṣe pé wọ́n fi ìlú tí wọ́n ti jáde wá sí ọkàn, wọn ìbá ti rí ààyè láti padà. Ṣùgbọ́n nísinsìnyí wọ́n fẹ́ ìlú kan tí ó dára jù bẹ́ẹ̀ lọ, èyí ni ní ti ọ̀run. Nítorí náà ojú wọn kò ti Ọlọ́run pé kí a máa pè òun ní Ọlọ́run wọn, nítorí tí ó ti pèsè ìlú kan sílẹ̀ fún wọn. Tí a bá ní kí a sọ òtítọ́, gbogbo ohun búburú tí ó ń ṣẹlẹ̀, gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ ní ilé ayé yìí, wọ́n máa bàjẹ́ sí ni. A ò gbọdọ̀ tanra wa jẹ́ pé ọ̀la ìjọba kan máa wá tí yóò pa gbogbo àwọn ẹni búburú yìí, a ó máa gbé nínú àlàáfíà. Irọ́ ni. Òpin ayé ni a wà. Bíbélì dẹ̀ ti sọ fún wa wípé ní ìgbà òpin ayé, ohun búburú ló máa ṣubú lu ohun búburú. Ìyẹn ni pé nǹkan máa bàjẹ́ sí i ni títí Kristi yóò fi dé. Ìdí tí gbogbo nǹkan túbọ̀ máa bàjẹ́ sí i ni kí a lè rí wípé ayé yìí kò tó ná, ayé yìí kò ń ṣe nǹkan tí ó tó gbẹ́kẹ̀lé. Ìdí tí gbogbo nǹkan fi máa bàjẹ́ sí i ni kí a lè mọ̀ wípé ọ̀run ń bẹ,
kí a dẹ̀ lè gbé ìgbésí ayé tí yóò jogún ọ̀run. Yẹn ni pé ohun tí yóò fún wa ní ìgboyà àti ohun tí yóò mú wa lọ́kàn le láti sá fún ẹ̀ṣẹ̀ nínú ayé yìí, òun ni tí a bá ní ìrètí ọ̀run. Tí a bá rántí pé ọjọ́ kan ìdájọ́ ń bẹ, ọjọ́ kan Kristi ń padà bọ̀, ọjọ́ kan ọ̀run ń bẹ fún àwọn tí wọ́n bá ṣe kíni, tí wọ́n bá ní ìrètí, tí wọ́n bá sá fún ẹ̀ṣẹ̀. Irú ìlérí bẹ́ẹ̀ òun ni yóò fún wa ní ìgboyà láti sá fún ẹ̀ṣẹ̀ kí a lè jogún ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n nísinsìnyí wọ́n fẹ́ ìlú kan tí ó dára jù bẹ́ẹ̀ lọ, èyí ni ti ọ̀run. Nítorí náà ojú wọn kò ti Ọlọ́run. Ìyẹn ni pé àwọn tí wọ́n bá ń gbé ìgbésí ayé báyìí, àwọn ọ̀dọ́ tí wọ́n bá ń sá fún ẹ̀ṣẹ̀, tí wọ́n bá ní ìbẹ̀rù Ọlọ́run, irú àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ òun ni wọ́n máa ń wo Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ ojú wọn kì í ti Ọlọ́run, nítorí pé kí ni, ó ti pèsè ìlú kan sílẹ̀ fún wọn. Nípa ìgbàgbọ́ òun ni Abrahamu, nígbà tí a dán an wò, ó fi Ísáàkì rúbọ. Ẹni tí ó sì fi ti ayọ̀ gba ìlérí wọn ni fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ. Ní ti ẹni tí a wí pé nínú Ísáàkì ni a ó ti pe irú ọmọ rẹ̀. Ó ti parí rẹ̀ sí pé Ọlọ́run tilẹ̀ lè gbé e dìde, àní kúrò nínú òkú, àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ. Kí ni túmọ̀? Ó túmọ̀ sí wípé ohun tí ó mú Abrahamu lè ní ìgboyà láti mú ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo lọ sí òkè Mòráyà wípé òun fẹ́ fi rúbọ fún Ọlọ́run, òun ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ó ní ìgbàgbọ́ wípé bóun tilẹ̀ fi ọmọ yìí rúbọ, kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ, àti wípé Ọlọ́run tó fún òun ní ìmí. Ìyẹn ni pé Ọlọ́run tó ní kóun fọmọ yìí rúbọ, Ọlọ́run lè pèsè ọmọ míì, tàbí kọ́lọ́run jí ọmọ náà dìde padà. So kò tí ẹ bẹ̀rù, kò ní ìbẹ̀rù kan wípé òun fẹ́ pàdánù ohun kan. Ó ní ìgboyà wípé Ọlọ́run tí ó ti ṣe ìlérí náà yóò mú ṣẹ. Ìyẹn ni pé nípa ìgbàgbọ́ ni Ísáàkì náà fi súre fún Jákọ́bù àti Ísọ̀ ní ti ohun tí ń bọ̀. Nípa ìgbàgbọ́ òun ni Jákọ́bù, nígbà tí ó ń kú lọ, ó súre fún àwọn ọmọ Jósẹ́fù ní ọ̀kọ̀ọ̀kan. Ó sì tẹríba, ó sinmi lé orí ọ̀pá rẹ̀. Nípa ìgbàgbọ́ òun ni Jósẹ́fù, nígbà tí ó ń kú lọ, ó rántí ìjáde lọ àwọn ọmọ Ísírẹ́lì, ó sì pàṣẹ ní ti àwọn egungun rẹ̀. Nípa ìgbàgbọ́ ni àwọn òbí Mósè pa á mọ́ fún oṣù 3 nígbà tí a bí i, nítorí tí wọ́n rí i ní arẹwà ọmọ, wọn kò sì bẹ̀rù àṣẹ ọba. Ìyẹn ni pé ẹnikẹ́ni tí ó bá máa ti pa ìgbàgbọ́ yin Ọlọ́run lógo, irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run ju orílẹ̀-èdè wọn lọ. Ìyẹn ni pé tí àṣẹ orílẹ̀-èdè bá ní kí a ṣe ohun kan tí ó já sí èèwọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ ṣe kí ni o, a gbọ́dọ̀ kétí ikún sí àṣẹ orílẹ̀-èdè wa kí a lè bá yin Ọlọ́run lógo. Irú nǹkan bẹ́ẹ̀ ni òbí Mósè ṣe. Àṣẹ ìlú ní gbogbo àwọn ọmọkùnrin wọ́n gbọ́dọ̀ di pípa, ṣùgbọ́n àwọn òbí Mósè wọ́n bẹ̀rù Ọlọ́run, wọ́n dẹ̀ fi ọmọ wọn pamọ́ títí di ìgbà tí Ọlọ́run ní yóò wá sí ìmúṣẹ. Nípa ìgbàgbọ́ òun ni Mósè, nígbà tí ó dàgbà, ó kọ̀ kí a máa pe òun ní ọmọbìnrin Fáráò. Ó kúkú yan àti máa bá àwọn ènìyàn Ọlọ́run jìyà ju àti jẹ fàájì ẹ̀ṣẹ̀ fún ìgbà díẹ̀. Ó ka ẹ̀gàn Kristi sí ọrọ̀ tí ó pọ̀ ju àwọn ìṣúra Íjíbítì lọ, nítorí tí ó ń wo èrè náà. Kí ni ìtumọ̀? Ó túmọ̀ sí wípé ìgbàgbọ́ Mósè òun ló mú sọ wípé òun ò fẹ́ kí ó pe òun ní ọmọ Fáráò mọ́, kó ka òun mọ́ àwọn ẹrú Íjíbítì, àwọn ọmọ Ísírẹ́lì. Ó ka gbogbo ọrọ̀ Íjíbítì, ó kà sí ẹ̀gàn. Nípa ìgbàgbọ́ òun ni ó kọ Íjíbítì sílẹ̀ ní àìbẹ̀rù ìbínú ọba, nítorí tí ó dúró ṣinṣin bí ẹni tí ó ń rí ẹni àìrí. Ìyẹn ni pé ẹnikẹ́ni tí ó bá máa ní ìgbàgbọ́ tí ó mú inú Ọlọ́run dùn, ìgbàgbọ́ tí ẹnikẹ́ni tí ó bá máa ní ìgbàgbọ́ tí Ọlọ́run fẹ́, irú ẹni bẹ́ẹ̀ yóò rí ohun àìrí.
Ara ohun àìrí tí a gbọ́dọ̀ rí òun ni ọ̀rọ̀ Ọlọ́run tí a gbọ́dọ̀ jẹ́ kí ó gbé inú ọkàn àyà wa ní ọ̀sán àti lóru. Nípa ìgbàgbọ́ ni ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbùwọ̀n ẹ̀jẹ̀ kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ ni wọ́n la òkun pupa kọjá bí ẹni pé ní ìyàngbẹ ilẹ̀ tí àwọn ará Íjíbítì dánwò tí wọ́n sì rì. Lẹ́ni pé ìgbàgbọ́ òun ni ó lè mú ohun tí ó jẹ́ àìríṣe wá sí ìmúṣẹ. Nípa ìgbàgbọ́, I'm reading Hebrews 11 in Yorùbá and I'm explaining. Nípa ìgbàgbọ́ ni àwọn odi Jẹ́ríkò wó lulẹ̀ lẹ́yìn ìgbà tí a yí wọn ká ní ijọ́ méje. Nípa ìgbàgbọ́ ni Réhábù panṣágà kò ṣègbé pẹ̀lú àwọn tí kò gbọ́ràn nígbà tí ó tẹ́wọ́ gba àwọn àmì ní àlàáfíà. Èwo ni èmi ó tún sì tún máa wí sí i, nítorí pé ààyè kò ní tó fún mi láti sọ ti Gideoni àti Bárákù àti Samsoni àti Jefta, ti Dáfídì àti Sámúẹ́lì àti ti àwọn wòlíì ọmọọba Yèhóádà. Kò sí ààyè láti sọ gbogbo àwọn tí wọ́n ti ipa ìgbàgbọ́ yin Ọlọ́run lógo. Kò sí ààyè láti sọ ọ̀kan méjì mẹ́ta nínú àwọn tí wọ́n ti gbé ìgbésí ayé tí ó yanrantí ní iwájú Ọlọ́run. Yẹn ni pé ohun tí Ọlọ́run ní kí ayé tí Ọlọ́run fẹ́, tí Ọlọ́run wí pé kí a gbé yìí, ipa ìgbàgbọ́ nínú Ọlọ́run òun ni a ṣe lè gbé irú ayé bẹ́ẹ̀. Àti wípé ẹ̀mí Ọlọ́run òun ni ó lè fún wa ní agbára láti gbé irú ìgbésí ayé bẹ́ẹ̀. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n dí àwọn kìnìún ní ẹnu, tí wọ́n pa agbára iná, tí wọ́n bọ́ lọ́wọ́ ojú idà, tí a sọ di alágbára nínú àìlera, tí wọ́n di akọni ní ìjà, tí wọ́n lé ogun àwọn àjèjì sá. Àwọn obìnrin wọ́n rí òkun wọn gbà nípa àjíǹde, a sì dá àwọn ẹlòmíràn lóró. Wọ́n kọ̀ láti gba ìdásílẹ̀ kí wọn kí ó lè rí àjíǹde tí ó dára jù gbà. Kí ni ìtumọ̀? Yẹn ni pé tá bá ní ìgbàgbọ́ nínú àjíǹde àwọn òkú tí Kristi yóò fún wa ní ọjọ́ ìkẹyìn, a ò gbọ́dọ̀ sá fún ikú. Yẹn ni pé tí ikú bá máa mú wa, tí ìbẹ̀rù ikú bá máa mú wa ṣẹ̀ sí Ọlọ́run, Bíbélì ní ó sàn fún wa láti kú nínú ayé yìí kí a lè jogún ìjọba Ọlọ́run ju kí a sẹ́ Ọlọ́run lọ, kí a kẹ̀yìn sí Kristi nítorí a fẹ́ gba ẹ̀mí wa là. A ò gbọ́dọ̀ bẹ̀rù àwọn tí wọ́n lè pa ara. Lẹ́yìn náà kò sí ohun kan tí wọ́n lè ṣe. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run tó ní agbára láti pa ara àti ọkàn nínú iná àìléru. Àwọn obìnrin rí òkú wọn gbà ní àjíǹde, a sì dá àwọn ẹlòmíràn lóró. Wọ́n kọ̀ láti gba ìdásílẹ̀ kí wọn kí ó lè rí àjíǹde tí ó dára jù gbà. Àwọn ẹlòmíràn sì rí ìdánwò ti ẹ̀sín àti ti iná, àti jù bẹ́ẹ̀ lọ ti ìdè àti ti túbú. A sọ wọ́n ní òkúta, a fi ayùn rẹ́ wọn méjì, a dán wọn wò, a fi idà pa wọ́n. Wọ́n rìn káàkiri nínú àwọ̀ àgùntàn àti nínú àwọ̀ ewúrẹ́. Wọ́n di aláìní, olùpọ́njú, ẹni tí à ń dá lóró, àwọn ẹni tí ayé kò yẹ fún. Wọ́n kiri nínú aṣálẹ̀ àti lórí òkè àti nínú ihò àti nínú ihò abẹ́ ilẹ̀. Gbogbo àwọn wọ̀nyí tí a jẹ́ rere sí nípa ìgbàgbọ́, wọn kò sì rí ìlérí náà gbà, nítorí Ọlọ́run ti pèsè ohun tí ó dára jù sílẹ̀ fún wa, pé ní àìsí wa kí a má ṣe wọ́n pé. Nítorí náà, bí a ti fi àwọsánmọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan, àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa, kí a sì máa fi sùúrù súré ìje tí a gbé ká iwájú wa. Kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa,
ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀, tí ó farada àgbélébùú láìka ìtìjú sí, tí ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run. Kí Olúwa kí ó gba ìsìn wa lónìí ní orúkọ Jésù. A gbàdúrà wípé Ọlọ́run yóò kà wá yẹ láti rí ìjọba Ọlọ́run, láti rí àjíǹde òkú sí ìyè, nítorí Kristi yóò dé pẹ̀lú ògo Baba. Yóò wá láti san ẹ̀san fún àwọn olùgbé ilé ayé. Kristi yóò san ẹ̀san búburú fún àwọn tí wọ́n gbé ìgbésí ayé búburú. Yóò san ẹ̀san rere fún àwọn tí wọ́n gbé ìgbésí ayé rere, àwọn tí wọ́n fi ayé wọn yin Ọlọ́run lógo. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Bàbá wa, adúpẹ́, 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 adúpẹ́ pẹ́ òkun. Olúwa, adúpẹ́, àyìn lógo fún àánú tí a rí gbà láti gbọ́ ọ̀rọ̀ yín ní òwúrọ̀ yìí. A mọ̀ wípé ní ìgbà ìkẹyìn àwọn ènìyàn yóò kórìíra òtítọ́, yóò fẹ́ràn irọ́ àti èké. Ṣùgbọ́n Bíbélì ní wípé Ọlọ́run ní àwọn ènìyàn tirẹ̀, àwọn tí wọ́n ti kọ ayé yìí sílẹ̀, tí wọ́n sì fẹ́ láti jogún ìjọba Ọlọ́run. Olúwa, gbàdúrà wípé ẹ ó kà wá yẹ láti jẹ́ àwọn ènìyàn ìjọba Ọlọ́run. A gbàdúrà wípé ẹ ó fún wa ní agbára ẹ̀mí mímọ́ láti sá fún ẹ̀ṣẹ̀. Olúwa, gbàdúrà wípé gbogbo àwọn olùgbọ́ ọ̀rọ̀ yín ní òní, ẹ ó fi ẹ̀mí mímọ́ yín, ẹ ó fi kún wọn, ẹ ó fi ẹ̀mí mímọ́ kúnnú wọn, kí wọ́n lè bá sá eré ìje yìí títí dé òpin. Ẹ ó fún wọn ní agbára tí ó ju gbogbo agbára ẹ̀ṣẹ̀ àti gbogbo agbára ayé yìí lọ. Ẹ ó ràn wọ́n lọ́wọ́ láti èní lọ, ọjọ́ keje oṣù kẹfà. Ẹ ó ràn wọ́n lọ́wọ́, ẹ ó ràn wọ́n ní agbára. Gbogbo àwa tí a ti pinnu láti rìn ní ọ̀nà déédéé, ẹ ó fi agbára ẹ̀mí mímọ́, ẹ ó fi kúnnú wa, kí a lè bá dúró ṣinṣin dé ìkẹyìn. Olúwa, dúpẹ́, àyìn lógo, torí ìjọba ni tiyín, agbára ni tiyín, ògo ni tiyín, láé àìnípẹ̀kun. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ̀yin Olúwa lógo, ògo fún Olódùmarè.